Africa Content TV. Àwọn awọ́sọ́lọ́run o, àdúpẹ́ fọlọ́run ọba, ọlọ́run ọba mọ́kòmí lójú wa. Lẹ́yìn ká má bọ́ kórélé olóró kankan, Olúyọ̀lé láwà yìí. Olúyọ̀lé estate anẹ́nfàrẹ́ àyíndẹ̀mẹ́ èrèké mi o, tá a gbé ń ṣeré ọdún lọ́wọ́. Olúyọ̀lé wọn tó bí púpọ̀ lọ́dọ̀ mi o, torí kí ni èrèké ní Ìbàdàn. Èmi náà mo ti jẹ́ tenant l'Olúyọ̀lé ń bírí. Mo ti jẹ́ tenant l'Olúyọ̀lé ń bírí fáwọn ọdún kan sẹ́yìn. Èrèké mi Àyìndé kó tó di pa Àyìndé mèrèké káwa náà Àyìndé mi mèrèké ká tó di bírí lẹ́lẹ́bú. Ọlọ́run ọba sóore fún wa ò tó pọ̀ rẹpẹtẹ ni. Oore lórí ara mi, lórí ẹbí, lórí ara, lórí ìdílé. Sọ́ni ká sọ ni Àyìndé omèrèké tá a fi rọpẹ́ dúfọ́ ọlọ́run ọba ò lọ́jọ́ èèyàn Adékúnlé. Olúyọ̀lé tó bá wá pé èmi lẹ́nìí o pé wọ́n fẹ́ ṣe kánífà. Lóòótọ́ èmi ò kí ń re patí alẹ́. Ìgbà tá a máa ń re patí alẹ́ ìyẹn ti bọ́ sẹ́yìn ó ti pẹ́. Odi ọ̀sán lèmi ń lọ. Kí ni mo fẹ́ máa ṣe níta o tí n bá lọ sóde eré bí n bá ti parí iṣẹ́? Agogo 10 ló ń lọ lù yìí. Wọ́n ti wà lórí ibùsùn Àyìndé mèrèké máa ti máa sùn nínú ilé. Ṣùgbọ́n Olúyọ̀lé wọ́n tóbi púpọ̀ lọ́wọ́ tèmi. Ibi àpàdé òsì ni pé láago 6 àrọ̀lẹ́ la máa ṣeré títí dàgó 7 òta máa rí kọjá. Ṣùgbọ́n Ọlọ́run ọba ló fẹ́ bẹ́ẹ̀ pé lásìkò ìlà máa gorí stage. Adẹ̀dùpẹ́ fọlọ́run ìláyé. Gbogbo ẹni tó wá ẹkú àdúrà tí ẹ ṣe. Àkọ́kọ́ náà o, Àyìndé mèrèké mi o, níbi ẹgbẹ́ wà yìí, Ìbàdàn láwà yìí, lábẹ́ kábíyèsí Olúbàdàn, Àkànmú Ràṣídì Adéwọ̀lú Ládọjà ọmọ àrùsà, nípò òṣòṣì nísàlẹ̀ òsì Àyìndé Adémilà àdúgbò tiwa, kábíyèsí ẹ̀ Àkànmú o. Àkànmú Adé àrùsà ní first, kábíyèsí ẹ̀ Àkànmú o. Bí má ti ṣe bà lọ́wọ́ kábíyèsí Àkànmú Ládọjà nìbàdàn, wọ́n máa ṣe ìbálọ́wọ́ incoming balẹ̀ gbogbo Olúyọ̀lé ò lápapọ̀ pátá estate. Ṣẹ́rí tọdún ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́, a fi bẹ̀rẹ̀ ní wọ́n kọ́kọ́ ṣàdúrà fún baálẹ̀ Ìsáwù mi o, incoming baálẹ̀ Adélékè Aláàjì Ìsáwù. Àṣírí Ọlọ́run kò tú rí, àṣírí ẹ̀kọ́ rẹ̀ kò ní tú lójú ewé. Kò kí ń dùn nǹkan láyé ẹ̀, kò ń báyàn dùn nǹkan láyé ẹ̀. Báyẹ̀ tán ni kó wá ṣe yìí, Àyìndé mèrèké gbogbo youth náà kọ́kọ́ dìde Àyìndé o. Nákọ̀lọ́kàn lẹ̀kùn lé ẹ̀, wọ́n ní lẹ́yìn ikú baálẹ̀ tó gbéṣẹ́ Ṣìfìyẹmí Ògúnyẹmí
iwájú náà lójúkọ lọ́rùn tí ó dákẹ́yìn lọ tó fi sílẹ̀ mọ́ ṣe bàjẹ́ láíláí. wọ́n ní Isa Adeleke ń làwọn fẹ́. aláṣẹ Iswat Farm wọ́n lọ́mọ Adeleke ń làwọn fẹ́. wípé kó wá jẹ bàálẹ̀ wọ́n fi tàgbà tó wọ́n fi tàgbà ṣe é. bẹ́ẹ̀ yẹn bá jọmọdé tó lóye lórí tó lọ́pọlọ tó fi ń tọ̀lù tó fi ń tó nǹkan ṣe. bí Adeleke mi Isa agídí kọ́ ogun kọ́ ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ọmọ Adeleke Alhaji Isa. alọ́lọ́wọ́ ọba tó mẹ́lẹ̀ ìyẹn o ọmọ Adeleke ọmọ àdúgbò mi. Isa kò ní pa dá láéláé. àtúwájọjọ́ mọ àdúgbò kan náà nísàlẹ̀ òsì àìlé adé mi o. láti kékeré wa láti jọ ń bára wa bọ̀ ó ti pẹ́ ìlọ́nṣẹ́. títí dèmi àwájọ ń dúpẹ́ fún ọlọ́run òbéèrè àdéhùn. mo bẹ́ẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọmọ Adeleke mi. ọjọ́ yẹn ń bọ̀ ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀. tábà tẹ̀lé ọmọ Adeleke délé ọba a máa lọ pé ewé oyè ìbàlẹ̀ Olúyọ̀lé estate. ọjọ́ náà a kò abáwaláyé lọ́lá ọlọ́run àìlè o. mo mọ̀ báyẹ̀ dúpẹ́ fọlọ́run ọmọ Adeleke o. bó o bá jẹ ayé títí o kó o bá ń tọ́jú olórí Mariam máa wọlé mọ́ra bá o. ayaba Mariam aya Alhaji Isa mi ọmọ Adeleke o. Mariam mọ̀rọ̀ kọjọkọ̀ òjò ṣeun ayé olóríire lẹ́ẹ̀dẹ́ ọkọ ó máa kó àdúgbò ti Alhaji Isa. Odùn wo lọ́dẹ̀ ó ṣe bá ń lé. aṣọ tó mú lọ́sọ̀ọ́dẹ lọ́jọ́ ọdún bàtà tó wọ̀ sẹ́sẹ̀ tó nẹ́nẹ́ pínpín ní Mariam mú lọ síta ọbẹ̀ lọ́ọ́ gbéra wọn. àyà Isa oúnjẹ lórí àwọ̀ ìyàwó Adeleke èyí ó wá yaba ní. ó wá rí kọ́kọ́ ó ṣe bàbá ọkọ. Mariam àyàwó wá rí kọ́kọ́ ó ṣe bàbá ọkọ. àwa ọ̀rẹ́ ọkọ kò jẹ́ yájú sí wa. gbogbo alábàárìn ọkọ ó ń ṣètọ́jú wa. obìnrin rere nìyẹn alálùbáríkà Alhaja Mariam. gbogbo àwọn ọmọ ẹ wáyàn wọn á soríire wọn á dírú di ìgbàlọ́lọ́lọ́ wọn bá. aya Adeleke Alhaji Isa. aya alálùbáríkà láyé àtàwọn aya alálùbáríkà láyé àtàwọn. Aya alálùbáríkà o. Iṣẹ́ aya tàwa, aya alálùbáríkà, aya tàwa. Mariam, aya alálùbáríkà o. Iṣẹ́ aya tàwa, aya alálùbáríkà, aya tàwa. Aya Adeleke, aya Adeleke rí. Aya yìí kọ́ mi balẹ̀ o. Aya Adeleke rí. Aya yìí kọ́ mi balẹ̀ o. Mariam, aya yìí kọ́ mi balẹ̀. Aya Alhaji Isa ọmọ Adeleke. bó o bá wáyé ayé títí o bó o bá ń tọ́jú gbogbo àwọn tá a bá kú ẹ. látọ̀rí Alhaji Suleiman Akindele
Àkànní adé o, Àkànní adé o, Ọ̀yọ́ nílé mọ̀ láàfin, ojú pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà. Àkànní adé sílẹ̀ lọ́nà àkéde. Ó bá jayé títí, ó bá tọ́jú ọ̀fíìsà láàrin o, aṣíwájú, gbogbo alágbàlá àpapọ̀, owó bàbá àgọ́ ọ̀fọ̀ kò kébi. Láàrin kọ̀tì, oníkèéní ìtọ́wò ní ṣe. Bàṣọ̀rọ̀ kúrò kárálẹ̀ o, kárá ó lè. Bàṣọ̀rọ̀ kí Bàṣọ̀rọ̀ o, Bàṣọ̀rọ̀ kí ní mi sì yùkẹ́ ọmọ dáìró. Gbogbo yẹn kú kálẹ̀ lórí ìdí. Amẹ́ríkà náà mẹ́rin. Àgìlẹ̀ ní Amẹ́ríkà náà mi gbogbo lé ló pé kú mi. Ọmọ láwọn lámẹ́rin níbi èyí o, gbogbo lé ló pé jú bí. Àní gbogbo nìbàdàn. Oyin dàbọ̀ náà lẹ́lẹ́kẹ̀ gbogbo lé ló pé jú. Àtọmọládé mú mi mọ̀ọ́sù mi. Aláàjì mọ̀ọ́sù ọ̀làjì mú. Àbúrò rí olówó méjì ìsàwùwàjà àdìyálé mi o. Orí olówó nìbàdàn lórí ta mẹ́rin ní ìlú Ìbàdàn. Mọ̀ọ́sù ọmọ làbí wò. Wàrẹ́ gbogbo lé ló péjú níbi tá a gbé wáyé ìjà àkọ́kọ́lé. Mo wọ́n bójú wọ́n wájú, mo rí bíbí rẹ̀. Bíbí rẹ̀ kò ṣe é mọ̀ wọ́ àwọn láyé ń bí. Ọ̀nà rẹ̀ kò bíbí rẹ̀ tí kò ṣe fọwọ́ ra o. Pé kò lè rí ọlọ́run ọba. Gbogbo tẹ̀dá tó bá bẹ́ síwájú ọlọ́run ọba. Bíbí rẹ̀ ọlọ́run nìkan ló lè ṣe. Àwọn èèyàn là ń jáde bí rẹ̀, ṣùgbọ́n ọlọ́run ọba ò rè ní gọ́gọ́. Bíbí rẹ̀ kò ní ṣe fọwọ́ àmáyé. Gbogbo pé kó sọ́wọ́ ọlọ́run ọba síwájú ọlọ́run ọba gbà bẹ́ẹ̀ ọlọ́run ló lè ṣe. Bíbí rẹ̀ gbà bẹ́ẹ̀ ọlọ́run ọba ló lè ṣe. Ọmọ èèyàn kan ò lè ṣe. Ṣùgbọ́n lọ́bẹ̀kẹ̀ lọ́lọ́run ó pàdé ọlọ́run ọba àti ìbálòlì sí. Ìbàdàn South West and North West constituency come 2027. Gbogbo tó kó síwájú ọlọ́run ọba yóò di ṣíṣe. Bíbí rẹ̀ kò ṣe fọwọ́ ra kú kalẹ̀. Bíbí rẹ̀ àánú ọlọ́run, ìyọ́nú ọlọ́run, àránṣẹ́ ọlọ́run, àpọ́nlé ọlọ́run ó máa ń lẹ́ sí gbogbo wa. Tọ́láyé ló ràn ẹ̀dá lọ́wọ́ tí wọ́n ń pariwo bọ́lọ̀ ń bábà àṣírí ẹ̀dá. Kò ní sọ bẹ́ẹ̀ nìkan rà wò ó, ilẹ̀ ó ti pọ̀ o. Bíbí rẹ̀ kò tẹ̀ ṣe fowó ra o. Àwọn ilé ìjọba sọ pé ènìyàn ń lówó nínú speech tí bíbí rẹ̀ kà ń bí. Kéèyàn tó jẹ́ ọmọ ológun nílùú Amẹ́ríkà. Owó lọmọ ológun l'Amẹ́ríkà. Owó ńlá náà ń sọ fún wọn obìnrin pé náírà tó bá jẹ́ tówó. Bíbí ìrètí ló wọ́n ṣùgbọ́n ó fẹ́ tó lu bàbá ẹ̀ ṣe ní. Ló jẹ́ kó wá sílé kó wá sí Nàìjíríà náírà. Láti wá tó lu bàbá ẹ̀ ṣe o, kò ṣe fọwọ́ ra bíbí ìrìn àdìgbò. Àjọ̀dún olùyọ̀lẹ̀ Carnival Youth 2025 and 2026 forum. Àyìnlẹ́rẹ̀ẹ́rẹ́ làwọn ṣe bí níwájú mi bí. Mo kojú wo wájú mo rán tó bá. Ọdún náà lẹ́sìn o 407. Managing Director of 407 Hotel, Otoba Maleshmi. Aláṣẹ Time Out, tẹ́lẹ̀ Ayinde.
ọtún bá kú kalẹ̀ gbogbo lé kí ẹ òkú kalẹ̀ òjò bá. ilé ìka ṣe lọ́wọ́ yìí mo lè má ṣèjọ pọ̀ ṣẹ́jú lọ àṣìlẹ̀ kékeré ilé kìkì tó kọjá relé. aláti bá ọmọdé àwọn ọmọ níta ká súpè yípo àwọn náà máa lo.